tún ti fẹ́ pèdè ó tún ti fẹ́ sọ̀rọ̀ ẹ súnmọ́ bí ẹ wá gbọ́. Apataewi fẹ́ pèdè Apataewi fẹ́ sọ̀rọ̀ ẹ farabalẹ̀ kẹ́gbọ́. Ó tún ti fẹ́ pèdè ó tún ti fẹ́ sọ̀rọ̀ ẹ súnmọ́ bí ẹ wá gbọ́. Ẹ wá gbọ́ o. Apataewi fẹ́ pèdè Apataewi fẹ́ sọ̀rọ̀ ẹ farabalẹ̀ kẹ́gbọ́. Ẹ farabalẹ̀ kẹ́gbọ́ òun wá lórí. Apataewi dé. Gbogbo ọmọ Nàìjíríà nílé lóko lókè òkun. Ẹ kú ọjọ́ méjì ẹ kú ọjọ́ mẹ́ta. Ìlú le apá kẹrin ló wọlé dé wẹ́rẹ́. Gbogbo lóríire ẹ máa bá mi ká lọ torí mo fẹ́ fi kánkánná lu kánkánná mo fẹ́ fi kónkóló ná kónkóló jìnnìjìnnì ọ̀rọ̀ aṣọ ọmọ odò wàìwàì. Lámọ̀rí lọmọ lágbájá ẹni tí ò bá mọ̀ ẹni kó máa gbọ́. Làkàṣègbè lọmọ tàmẹ̀dù gbogbo kó wá ẹ máa fi ìṣòro mi. Lámọ̀rí pẹ̀lú làkàṣègbè mo fẹ́ yá yín léwì mo sì fẹ́ bí yín lẹ́jọ́. Igi orin ewì fẹ́ dá mo fẹ́ fi pamọ́ sí yín lára. Àpáta pààrà. Ó tún ti fẹ́ pèdè Ó fẹ́ pèdè ó tún ti fẹ́ sọ̀rọ̀ ó fẹ́ sọ̀rọ̀. ẹ súnmọ́ bí ẹ wá gbọ́. Ẹ wá gbọ́ o. Apataewi fẹ́ pèdè Apataewi fẹ́ sọ̀rọ̀ ẹ farabalẹ̀ kẹ́gbọ́. Ẹ farabalẹ̀ kẹ́gbọ́ òun wá lórí. Ojú ọ̀rọ̀ sú. Ṣẹ́kẹ́ṣẹkẹ̀ ewì tí ń dámọ̀ gúnlẹ̀ bí àrùn. Orin gbẹngbẹlẹ̀ kú ewì tó wíwo bí ọlọ́ ata. Ẹgẹrẹ mi ti ọ̀rọ̀ tí ń wọ ọmọ lọ́rùn bí àpò ẹ̀wà. Àgbà ọ̀rọ̀ rèé ìlú le. Ta ló lè gbé mọ́sídì gàárì orin ewì ọ̀rọ̀ tí ò fúyẹ́ rárá. Ẹlẹ́kọ̀ọ́ ewì ń polówó. Ẹni ọta ìbọn ọ̀rọ̀ yìí bá bà tó bá dórí ẹni kò ní sùn. Gbogbo ọmọ Nàìjíríà. Mo fẹ́ fún yín lálàyé òdodo ọ̀rọ̀ tẹ́tí ń gbọ́. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá fòdodo ọ̀rọ̀ ẹ súnmọ́ mi síbí. Fẹ́ẹ̀kì orin ewì kọ́lé yìí gbogbo yín pátá lẹ ti mọ̀ bẹ́ẹ̀. Àwọn òbílẹ̀ jẹ́ pitimu sínú ìwà ìbàjẹ́ wọn ò sì fẹ́ á wí. Ta ló ń ṣerú èyí bí kò ṣe lára àwọn tí ń ṣolórí wa. Wọ́n gún wa lábẹ́rẹ́ wọn ní Ahmed. Wọ́n ń gbá wa ní kóńdé lórí wọn ní amọ̀fọ̀hún. Ẹ̀yin ń jẹ dòdò ẹ̀ ń jọ gẹ̀dẹ̀. Ẹ wá ń tarí epo ọ̀gẹ̀dẹ̀ sáwọn ọmọ mẹ̀kúnnù ṣé ó dáa. Àwọn òkúkú sílé ayé wá bẹ́ẹ̀ ni a ò sẹ́nikẹ́ni wáyé. Ìlú àtàwọn olórí tá a yàn ní ó jọra wọn. Gbogbo wa tá ń pọ̀rọ̀ yìí lówè. Ọ̀rọ̀ yìí ti ń padà láàró nínú o. Ọ̀rọ̀ òṣèlú orílẹ̀-èdè yìí kò tiẹ̀ wáyáwọ́ ọmọ orílẹ̀-èdè yìí mọ́ afọ́jú wáwádé ti kọ́tà yìí ń gbóyìn ràìnràìn. Fúlàní ń panisóko ẹni. X-Men Boko Haram. Àwọn yẹn ju bọ́ọ̀bù sínú ìgboro. Wọ́n lọ ń jẹ́ àwọn ọmọléèwé kó nílé ìwé wọn. Wọ́n yìnbọn pààyàn lójú táyé. Iná ké wọnú ayẹyẹ lábàdí ejò ń gbówó mi. Bá a ti lóríṣiríṣi ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹ̀. Bẹ́ẹ̀ là ń gbọ́ ọ̀pọ̀lọpọ̀ idán tó ń lọ nígboro. Ìmùlẹ̀ tí ń bẹ nílẹ̀ ẹnìkan ò mọ̀ o. Bóyá lẹ́tí ẹ̀ mọ̀ pé àwọn òkùnkùn tí wọ́n ń pariwo nílé ẹ̀kọ́ òkè ló ti wá. Amúpẹ̀rù ẹ̀ wọ́. Òkè lẹ́ ń wò ẹ̀ wò sàlẹ̀. Ẹ̀mí àwọn ọmọ orílẹ̀-èdè yóò jọjọba ilẹ̀ yìí lójú ẹ jẹ́ ká bára wa ṣèyí tí ń dòdòdó. Èmi ò kúkú mọ X-Men mi ò mọ Boko Haram ẹ̀yin ìjọba ẹ̀yin náà lẹ mọ̀ wọ́n. Àwọn òmùlẹ̀ tó ń bẹ nílé ní ìjọba ni ẹ tètè mójútó kí wọ́n tó larí ìwà tán lórílẹ̀-èdè Nàìjíríà. Ìlú le kò tún sábò gidi kan tó dájú. Ìbẹ̀rù bójó talẹ̀ ní tilẹ̀ tókó. Ebi pa mẹ̀kúnnù mò ń ké o. Ọ̀pọ̀ ìyà ló ń jọmọ aláìlẹ́nìkan. Ohun ọ̀rẹ́ mi jẹ màkúkú bá jẹ́ ọ̀rẹ́ gbèsè kọ́. Ìlú le. Gbogbo ọjà tó ti ń wọ̀lú wọn ní ká mọ́ wọ̀lú mọ́. Wọ́n ò bẹ̀sùbẹ̀gbà wọ́n bẹ́gi dínà làfáráyé. Olówó gan òrò jàrà gbogbo olùgbẹ́ nǹkan ò fararọ. Tí àwọn ọ̀pọ̀ olóṣèlú orílẹ̀-èdè yìí tí wọ́n tún gele mọ́ ó peléke. Ìjọba náà láòkè gbàjarì sí létí. Ìlú le. Ṣiṣẹ́ wá rìn kiri bí ọ̀lẹ. Ọ̀pọ̀ àwọn tí wọn ò níṣẹ́ lọ́wọ́ yìí ni wọ́n ó bùkèlè. Ọ̀pọ̀ ọmọ tó parí ilé ìwé gíga ló padà sílé tó lọ ń jẹun lọ́dọ̀ àwọn òbí ẹ̀. Látàrí wípé kò síṣẹ́.
kò síṣẹ́ kò sómi kò síná gbogbo orílẹ̀-èdè yìí ló ń bẹ nínú òkùnkùn biribiri ó lé ní 10 million ọmọ orílẹ̀-èdè yìí tí wọ́n fẹ́ jápa ẹ lọ sí airport ẹ lọ wo èrò níbẹ̀ over 4 million èèyàn ni wọ́n yáwó gba tíkẹ́ẹ̀tì lójoojúmọ́ mi ò rí wọn bá wí ebi ń pa wá lórílẹ̀-èdè nàìjà kí ẹ sì mọ̀ wípé hungry man is an angry man ebi ń pa ni ara ń kan ni ìdààmú dé báná lórílẹ̀-èdè yìí gbogbo ẹ̀ wá di wọ̀ nínú òkùnkùn. Gbà wá o ọlọ́run ọba gbà wá o. Gbà wá o ọlọ́run ọba gbà wá o. Ebi ń pọ́n máa láìlẹ́nìkan. Èdùmàrè ọba Èdùmàrè ọba Èdùmàrè ọba gbà wá o. Èdùmàrè wọ́n nìkan lọ́ba tó tó gbani. Olúwa gbà wá. Ẹni tó tó ní dà ló yá fọ̀rọ̀ lọ. Olódùmarè ọba gbà wá o. Bí ẹrú ni wọ́n ṣe wá lórílẹ̀‐èdè Nàìjíríà. Wọn ò tiẹ̀ mọ̀ àbọ̀n tiẹ̀ ti gbàgbé páwa tó kù náà pa lẹ́lẹ́dàá tiwa. Òkété wọn dàgbé ìbòsí ó dé gbà látẹ ó káwọ́ sórí. Bámúbámú làwọn ìjọba wájú wọn ò tiẹ̀ mọ̀ pé bí ń pọmọ mẹ̀kúnnù. Sálárì tiwọn ò já lóṣooṣù mílíọ̀n ló ń wọnú àkáǹtì tiwọn. Wọ́n kọ̀ wọn ò fowó kówó òṣìṣẹ́. Wọ́n kọ̀ wọn ò kóúnjẹ síta. Wọ́n kọ̀ wọn ò tún já rówó ná. Epo tuntun gbówó lérí. Àti gbọ́ pé orílẹ̀-èdè tó lépo ó tún ra epo ní 1,300. Nàìjíríà ojoojúmọ́ là ń jíríyà kí ló dé? Olúwa ọba gbà wá o ìwọ lára wọ ẹ̀bẹ̀ sí Olódùmarè ọba wa kó wa yọ kúrò lọ́wọ́ àwọn ọ̀dájú olóṣèlú. Èdùmàrè ọba gbà wá o èrò ìgbára èrò ìgboro ẹ bá wa ké sí Bọ́lá Ahmed Tinubu pé bí ń paráyé ebi ń pa wá o ìlú lé ó lé kó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  bí ìlú lé gbà wá o Olódùmarè gbà wá o Bọ́lá Ahmed ó ti dá gbogbo wa sínú bú àbẹ́ẹ̀rí bá ti tupájúṣe nínú ebi rìní òòpù yìí má pa wá o ìṣe ló ní o fẹ́ rìní òòpù wa kó gbogbo dáa àṣeṣe ló ń tàn wá tó ní ká lọ fọkàn balẹ̀ gbogbo tó gbówó lérí pátá ló máa gbé wá sílẹ̀ ṣùgbọ́n ó yà wá lẹ́nu ohun gbogbo tó gbówó lérí ó tún padà wá gbéyà lórí ni dọ́bù ló tún fi ṣe dọ́bù ló tún fi ṣe. Bọ́lá Ahmed Tinubu gbogbo àwa tó ń ṣèjọba lé lórílẹ̀‐èdè Nàìjà gbogbo wa pátápátá là ń sọ èsúkè. Bọ́lá Ahmed Tinubu àwọn ọmọ èyí ò ń ṣe ebi ń pa wá ebi ń pa ọmọ Nàìjíríà. Bọ́lá Ahmed ebi ń pa wá bóyá you are doing well or you are not doing well kò sẹ́ni ó yé mọ́ ebi ń pa wá o. Bọ́lá Ahmed ebi ń pa wá ẹ kówó síta jẹ́ képo wálẹ̀ kò síná epo tún gbówó lérí kí ló dé gan kí lè fẹ́ kọ́ ọmọ aráyé ó máa jẹ kí lè fẹ́ ká máa jẹ kólúgbàlà ó tó dé ẹ gbà wá Bọ́lá Ahmed dákun wá nǹkan ṣe kó o bá wa sọ̀lú dẹ̀rọ̀. Apataewi lèmi ń jẹ́ ìlú lé apá kẹrin rèé gbogbo ọmọ Nàìjíríà ẹ bá mi pín kó kárí ilé kó kárí oko. Tó bá lẹ́ni tó fẹ́ kàn sí mi ẹ pè mí sórí nọ́mbà sáìdì tọ̀dọ̀ tèmi 08169602775. Apá karùn-ún bọ̀ kò ní pẹ́ dé. Tí Bọ́lá Ahmed ò bá ṣe ohun tá a fẹ́ ó di dandan ká máa gbóhùn sókè. Gbà wá o Ọlọ́run ọba gbà wá o. Gbà wá o Ọlọ́run ọba gbà wá o. Ebi ń pọ́n máa láìlẹ́nìkan. Èdùmàrè ọba Èdùmàrè ọba Èdùmàrè ọba gbà wá o. Èdùmàrè wọ́n nìkan lọ́ba tó tó gbani.